lọ́jọ́bọ̀ ìyẹn ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá tí ṣe 30 oṣù kẹta ọdún yìí ìyẹn the 30th of March 2023 olùrọ̀ máa di bí o kò lọ kí o yàgò lọ́nà nínú iléèwé kan tí wọ́n ń pè ní Community Grammar School tó wà ní abúlé alárọ̀pọ̀ ńlá níjọba ìbílẹ̀ Oríire ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àwọn Fúlàní darandaran tí wọ́n náà ya wọnú iléèwé yìí tó sì ń ṣá àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà ládàá kódà tí wọ́n ní ọ̀kan lára àwọn olùkọ́ iléèwé náà tó ń jẹ́ Paul Lábọ̀dé ó farapa púpọ̀ tó sì wà ní ilé ìwòsàn lásìkò tá à ń ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí. Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ náà kúrò lórí ìlà tí wọ́n ti máa ń gbàdúrà òwúrọ̀ ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní assembly morning devotion tí wọ́n jókòó sínú kíláàsì wọn láti tẹ̀síwájú nínú ìdánwò tí wọ́n ń ṣe lọ́wọ́ ìníwọ́n láwọn Fúlàní náà da màálù wọnú iléèwé lójijì o bá ṣe da màálù wọnú iléèwé náà ìnáná kó àdá àtàwọn nǹkan ìjọ olóró jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ níṣekúṣe. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe gbé jáde wọ́n láwọn bá ọ̀gá àgbà iléèwé yìí arábìnrin Grace Alamu àwọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló fìdí ìròyìn múlẹ̀ fún àwọn pé lóòótọ́ ló ṣẹlẹ̀ àti pé lásìkò tó ń bá òun sọ̀rọ̀ òun ti ń sáré lọ sí iléèwé náà láti fojú rí bó ṣe ṣẹlẹ̀. Nígbà tí ariwo ìṣẹ̀lẹ̀ yìí gba ìgboro tínú bí àwọn ọmọ Yorùbá pé báwo làwọn Fúlàní yóò ṣe lórí láyà láti lọ máa ṣá àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké mọ́nú iléèwé wọn pẹ̀lú àwọn olùkọ́ tó ń kọ́ wọn níṣẹ́ ìní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ iná màsárì fàtẹ̀jáde síta o. Nínú àtẹ̀jáde tán fi síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Adéwálé Òṣìfẹ́sọ̀ ni wọ́n ti ní ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn lọ́nìràn ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní jẹ́jẹ́ làwọn Fúlàní náà da màálù wọn lọ wọ́n gba wájú iléèwé náà kọjá ṣùgbọ́n wọn kò wọnú iléèwé náà débi pé wọn yóò ṣá ẹnikẹ́ni ládàá wọ́n ní àwọn tó fẹ́ dá wàhálà sílẹ̀ ni wọ́n ń gbèròyìn ẹ̀jẹ̀ burúkú náà ṣùgbọ́n o tí wọ́n ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti rán ọ̀gá tẹ̀sán ọlọ́pàá DPO tó súnmọ́ ìlú alárọ̀pọ̀ ńlá láti lọ ṣèwádìí àti láti lọ ṣàmójútó agbègbè náà tí wàhálà kò fi ní ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn tó mọ̀ sí ṣẹlẹ̀ náà ní lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n táwọn ọlọ́pàá tí wọ́n sọ pé kò sí òótọ́ nínú ẹ̀ rárá.